Àkóbá àdábá kọ́lọ́mọ́ mà jẹ́ káre ẹ ṣàmì. Nítorí ìfẹ́ ọmọkùnrin yìí máa ṣẹ̀wọ̀n o. Ó ní agbára tó rẹra apá kejì. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa, tí ẹ bá ti ń wò wá. Nínú fídíò yìí ni a ti máa gbọ́ ìgbà tí tó rẹra apá kejì máa jáde. Ẹ máa bá wa ká lọ. Ṣé ọ̀ranyàn ni èèyàn fi ń fẹ́yàn ni? Nígbà tí àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n gbìmọ̀ pọ̀ tán ní pé kí dandan àfi kí ọmọ àwọn fẹ́ ara wọn, ìyẹn Lateef Adédìméjì àti Bímpé. Bímpé sì lóun ò fẹ́ Lateef wípé arákùnrin yìí ni òun nífẹ̀ẹ́ sí. Ìdí tí wọ́n fi sá kúrò nígbà tí wàhálà pọ̀ jù tó jẹ́ kó sá lọ nìyẹn. Bí Lateef ṣe mọbi tí wọ́n sá lọ ó jẹ́ ìyàlẹ́nu fún wọn. Kí ni nǹkan tí ó máa ṣẹlẹ̀ nínú apá kejì tó rẹra yìí? A rí bí Bímpé ṣe fọ́ flower vase mọ́ Lateef ní orí. Ṣé ó máa survive flower vase yìí? Kí ló máa ṣẹlẹ̀ nínú apá kejì? Èmi mọ̀ pé nǹkan tó fà á tí arákùnrin fi di èrò ẹ̀wọ̀n rèé. Ṣùgbọ́n kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? Ṣé ìdí òtítọ́ á padà múlẹ̀? Ṣé Bímpé ló máa padà wá ṣẹ̀wọ̀n yìí ni wọ́n á fi arákùnrin yìí lẹ̀? Àbí kí làwa lérò pé ó máa ṣẹlẹ̀ nínú part 2? Ẹ jẹ́ ká drop comment wa sínú comment section. Ká má gbàgbé pé gbogbo àwa tí a bá ti comment tó bá ti ní like jù ni ó máa jẹ ẹ̀bùn 15,000 naira àti 10,000 naira wa. Ẹ jẹ́ ká comment síbẹ̀. Comment tó bá ti ní like jù ló máa jẹ ẹ̀bùn. Ká sì má gbàgbé láti subscribe, ká share fídíò yìí, ká share, ká dẹ̀ subscribe. Ire lójú owó rí, ire lójú wa máa rí o. Àkóbá àdábá Ọlọ́run jẹ́ ká rí o. A tún máa pàdé nínú fídíò wa tó ń bọ̀.